bàbá Bello mọ̀ ti wọ́ gàù látàrí tó ṣẹlẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó ẹ̀. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti Aládùkẹ́ ìyàwó ẹ̀ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára yìí, ọ̀rọ̀ yìí ti kan bàbá Bello, ó ti kan bàbá gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí tó jẹ́ pé kódà wọ́n ti ń wọ́ọ̀dì bàbá gan lórí ẹ̀rọ ayélujára. ẹ̀yin èèyàn, bó lọ̀rọ̀ yìí ṣe kan bàbá Bello ìyẹn bàbá Fẹ́mi Adébáyọ̀ lórí àṣírí tó jáde sórí ẹ̀rọ ayélujára, pàápàá jùlọ kó tó di pé ìjà dé ìkóríta tó fi di gbọ́n mi sí omi òtó. ọ̀rọ̀ yìí ló ká ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára pé láìkó ẹ̀gìrì ta ló jẹ́ fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú tó sì jẹ́ pé bàbá Fẹ́mi Adébáyọ̀ ó sì wà lórí erùpẹ̀ tírú ṣẹlẹ̀ báyìí ṣe ń ṣẹlẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti aya ẹ̀. ẹ̀yin èèyàn, kí ni àwọn ẹ̀sùn tán fi kan bàbá Bello ìyẹn bàbá Fẹ́mi Adébáyọ̀? ẹ súnmọ́ bí o, ẹ wá gbọ́, wọ́n ṣàlàyé, wọ́n yànnà náà, ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ pín fọ́nrán yìí, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá fẹ́ràn yìí pàdé lórí ìkànnì kunleijesa, ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá ṣe mú fúnra wá lóòrèkóòrè lórí ìkànnì kunleijesa. ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbálá ayé láàmú mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ lórí ìkànnì wa. ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu, ẹ má jẹ́ ń gbà yín lákòókò, ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ bàbá Bello ìyẹn bàbá Fẹ́mi Adébáyọ̀, pàápàá jùlọ ibi tí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ dé dúró àti ìyàwó ẹ̀. gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ nínú fọ́nrán yìí. tọ́ fọ́nrán náà rèé, ẹ jẹ́ ká gbọ́. bàbá wọn nígbà tó ra lé fún wọn sọ pé ó ra lé fẹlẹ ìyàwó pa mí ń kú, èmi ò gbàgbọ́ because believe internet at your own peril. oníkálukú máa sọ oríṣiríṣi ni kọ́rọ̀ lè dùn. èmi ò gbà pé ẹ ṣe bẹ́ẹ̀ yẹn dádì, torí ibi tí mo fi yín sí nínú gbogbo industry yẹn mo máa respect bàbá yìí o. mo dẹ̀ pè yín last time, mo sọ pé ẹ jọ̀ọ́ sà, ẹ bá wa paná ọ̀rọ̀ yìí kí gbogbo nǹkan yìí kó má bàa jáde, torí tó wá ń jáde lẹ́ni ìlà wa ti ní tipẹ́, láti gbọ́ tipẹ́, kò jẹ́ tuntun, kò jẹ́ anything lọ́dọ̀ tèmi, torí ẹ̀ mo ò ṣe dá sí i. àmọ́ Fẹ́mi, èèyàn bú ni ẹ Fẹ́mi, èèyàn bú òun ni ẹ. mo mọ̀ pé Aládùkẹ́ ò ṣe dáadáa, but at the same time tó bá jẹ́ lóòótọ́ àti òdodo ìfẹ́ tó ta fún láti bẹ̀rẹ̀ wá, òun ló gbédìwò yìí, kò yẹ kó le tó yìí náà, kò yẹ kó le tó tó bá tiẹ̀ máa gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀, o lè lé bọ́ọ̀tánú ilé, o lè gbalé lọ́wọ́ ẹ̀, kò yẹ kẹ́ bá ibi tó ti ń jẹun, kò yẹ kẹ́ jẹ́ kí ó débẹ̀ yẹn, because ibi tó ti máa rí owó pòun fẹ́ ṣàjọ, àbóun lè gbalé mi, àbóun lè sórí tó bá ń bá mi jà láyé wà látara ẹ̀ kó ṣe anything fún mi, má gba ibi tí mo ti ń jẹun, má gba ibi tí mo ti ń jẹun, ibi tí Fẹ́mi ṣe mistake nìyẹn. kódà kẹ́ ti máa sọ fún ti pé ó lè má believe ó possible pé ó lè ṣe, ó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn nìyẹn. ìwọ gangan tó bá jẹ́ pé òun gangan ló tẹ̀ wá jẹ gbèsè yẹn, ìwọ gangan ló yẹ kó bá block ibẹ̀ yẹn, torí ìgbà kan ti wà rí tó ti ṣe dáadáa pẹ̀lú ẹ̀ rí, ìgbà kan ti wà rí tó ti múnú ẹ̀ dùn rí, ìgbà kan ti wà rí tẹ́tijọ́ ń wọlé wọ̀de, wàá wo pé adójútì ni ẹ́. Aládùkẹ́ yín lẹ́jẹ́ ká mọ ohun tó ń jẹ́ Aládùkẹ́, ẹ̀yin gangan láyé, ẹ̀yin gangan náà ń pè celebrity, ẹ̀yin lẹ̀ ní tìjú, fámìlì yìí ni ò ní tìjú. tí fámìlì yìí bá ní tìjú ni kò yẹ kẹ́ jẹ́ kí ro ilé bọ́ sórí títì. ẹ̀yin gangan bàbá Bello ẹ fọ́ mọ́ o, tẹ bá fọ́ mọ́ bóyá lẹ mọ̀ pé ẹ̀yin gangan làwa ń wò, ẹ̀yin là ń wò, that means pé ọwọ́ tẹ gbé lẹ fẹ́ kọ́ ọmọ yín gbé nìyẹn sà. ọwọ́ tẹ gbé lẹ fẹ́ kí Fẹ́mi gbé, kó máa fìyàwó tólé kán máa lọ. amọ̀yẹ ọmọ tẹ́yìn náà bí bàbá, so Fẹ́mi náà dẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, so kán máa mú lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ ń tẹ fẹ́ nìyẹn. Aládùkẹ́ jẹ́ ń bẹ́ ìsọ̀rí tó jẹ́ òtọ́rọ̀, tó bá kú wájú sí ẹ̀kọ́ ta, bá kẹ́yìn sí ẹ̀kọ́ ta, bá kú ọ nìkan kó tẹ́rọ ara ẹ̀ pa, kò sọ́nà fún ẹ̀ ń bẹ̀ yẹn mọ́, because tó bá padà síbẹ̀ ò ti dẹni yẹ̀yẹ́. Find your way, find your way, go stand on your feet. n tó kú ẹ kú ń sìn nìyẹn. gbogbo eléyìí tó ti bọ́ sórí títì tó ti dìranù yìí, kò sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ mọ́, my dear. gbà fọ́lọ́hun, kò di àgbólébùú Ọlọ́run ọba mú, kò dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ padà.
ọkọ bá kọ ni ọkọ là fẹ́. Move on with your life. This is not the first one. I mean, it cannot be the end of your life. Ọmọ yẹn fèsì ẹ̀ kẹjọ máa ṣe fàájì yín. Bójú ọmọ ataramọ́ra ni kó wá síbi tó máa ti gbogbo ẹ̀ yọ pẹ̀lú ọmọ yẹn tó máa jẹun gidi pẹ̀lú ọmọ yẹn gan pàápàá táyé ẹ̀ máa tún da pẹ̀lú ẹ̀. Kò bọ́ sí ìlú òyìnbó. Go and live your life. That family àmọ́ ntọ́lọ́n tún ṣe fún ẹ ń bẹ̀. O mọ ntọ́lọ́n fi ṣe fún ẹ. Bóyá Ọlọ́run ò fẹ́ kó rìn jìnnà pẹ̀lú wọn ni. Bóyá bí tọ́lọ́run sọ eléyìí tó ṣàfisílẹ̀ tó bí àwọn ti àkọ́kọ́ bí fún. Ó ṣàti move on tiẹ̀ ẹ̀dẹ́lẹ́ni ṣà ń lọ life ẹ̀ tó bá bí yẹn náà léèrè àríwí bàbá á tún já mẹ́yìn gan lórí wọ́n má máa sọ̀rọ̀ ọbẹ̀ náà bàbá náà mọ̀ á kàn dákẹ́ ni ẹ̀rọ dákẹ́ ká yọra bá yín bò bá ṣe ráńbò yẹn kàn máa bò lọ bẹ́ẹ̀ bàbá Bello ẹ̀ ṣe dáadáa ẹ̀ ṣe kí ni ẹ̀ ṣe dáadáa ẹ̀yin lẹ̀ ń fún Fẹ́mi ní chance tí Fẹ́mi fi ń hùwà tó wù yẹn èmi ò náládùkẹ́ dá o mi níwà dáadáa ló wù because ọtí ní tóbìnrin ò bá ṣe kinní kan apàrẹ̀ tóbìnrin bá ti jowú ju ibi tọ́rọ̀ wọn máa ń gbẹ̀yìn sí lọ́rọ̀ Aládùkẹ́ bọ́ sí olórúkọ ló fẹ́ gbajúmọ̀ ló fẹ́ ẹni tó nífọ̀ tó lè kọ́ná ju ẹ lọ gọ́fẹ́ ó gbélẹ̀ so who the fuck are you tó máa wá níwọ̀ ló fẹ́ kó kú sí ẹ lọ́rùn Fẹ́mi fine boy ní Fẹ́mi dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni another one is still coming up eléyìí kọ́ ni last one ẹ lọ kọ́lẹ̀ àfi tán bá bò ó ṣàníye tó ti ọdún tó ti gbélé 2024 náà mà ti bò ó tó ṣe wá délẹ̀ lórí 2026 yìí ọ̀rọ̀ tá à ń sọ ti wà nílẹ̀ láti 2024 2025 mo ti gbẹ́jọ́ wá bá mi wọ́n dìdí da everything fún mi ni kó tẹ̀ tó di báyìí ọmọ yẹn Aládùkẹ́ yẹn ó ya wèrè tán díẹ̀ ló kù ó ya wèrè tán díẹ̀ ló kù ṣé wàá rí ìwọ tóun ó bá kú ọ nìkan kó tóró ara ẹ pa o ẹni ibi ni ẹ ò ìkà ni ẹ ìkà apààyàn ni ẹ èmi ò ná Aládùkẹ́ ṣe dáadáa pẹ̀lú ẹ má ṣì mí gbọ́ o mi ì ná Aládùkẹ́ ṣe dáadáa pẹ̀lú ẹ àmọ́ kì í ṣe àsìkò yìí ló wá yẹ kó ṣe ń tó ṣe yìí kò dẹ̀ ń ṣe Fẹ́mi the next solution láti lọ gbé ọ̀rọ̀ lọ bá wípé mo rí pé ìyàwó ẹ ti ń go extreme òbí ò lè pa mí ò wá lọ sọ̀rọ̀ yẹn fún Fẹ́mi ìkà apààyàn ni ẹ́ ìkà ni ẹ́ sọ gbogbo èyí tó bá kù tó fẹ́ gbé síta bá wa gbé ta kò jẹ́ ní ìmọ̀ gbogbo ẹ̀ ti fọ́ dànù ó ti dànù ọmọ yẹn gan mi ìròpó lè ronú pé òun padà lọbẹ̀ mọ́ bí ó bá dẹ̀ padà lọbẹ̀ àlàńkà sí ẹ̀ nítorí òun pó tó kù lórí ẹ̀ kán làmọ́ lọ́pọlọ thank you kán làmọ́ lọ́pọlọ yín ò kan yàn. ìkà ni ẹ́ tóun apààyàn ni ẹ́ èèyàn máa ń bo àṣírí ẹnì kejì ẹ̀ délẹ̀ ni wọ́n máa sọ pé ládùrún tí mo ṣe fún gẹ̀ yẹn òwà ní ṣé Fẹ́mi ni the next person for you to go and report to pé ẹjọ́ ń ṣe gbá ẹjọ́ ń ṣàwo ó mú ẹ lọ kinní kan ó yẹ kó sọ kó pa ẹ ni ó yẹ kó yẹ kí ni kó sọ kó pa ẹ ẹlẹ́pọ̀n ẹ náà dẹ̀ ní Fẹ́mi torí wá ń send message síyàwó pé ṣé torí pé àwọn nǹkan tó ti sọ fún ẹ so you know she has a secret with you and you have the guts again to go and meet the husband and explaining everything to him. You must a brain motherfucker. Ìkà apààyàn ni ẹ́ man. Apààyàn tó ń lagi mọ́ lórí. Kó máa ṣọfẹ́ tó fẹ́ pẹ́ tẹ́lẹ̀ ni. Kó má pa ẹ́ mọ́ kó fi ẹlẹ̀ Fadéwálé Muhammad sallallahu alaihi wasallam kọ́ lọ́n dé ṣèdájọ́ nú ayé ẹ̀. Ó wá ní kinní kó wá lọ pé Fẹ́mi ò jẹ̀bi o. Fẹ́mi ò jẹ̀bi. Tábà dáka tún dá Fẹ́mi ò jẹ̀bi ó lè ní tiẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tó máa gbọ́ gbogbo adúrú nǹkan tó wà ńlẹ̀ yìí lóòótọ́ pé ìyàwó inú ilé ń ṣe tó tún máa pè ìyàwó ẹ̀ tí àwọn ọmọ náà wà ní ṣọ́ọ̀bù lẹ́dí yẹn á tún sáré pè ẹ́ pé kí ló dé tí bọ̀bọ́ yìí ń pè mí báyìí ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ lọ́wọ́ mi àǹsí Àjọkẹ́ lẹ́dí yẹn á tún wá pè ẹ́ pé ọkọ òun máa ń pè òun ó tún wá sọ pé kó sìnkú kó má dá lóhùn Ọlọ́run ò ní jẹ́ kó bá mi dá fún ẹ ẹ̀yin ọ̀rẹ́ ṣé ń rí gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin ọmọ mi obìnrin gbogbo yín ṣé ń rí ilé ayé nothing kò sí nǹkan tó ń jẹ́ best friend o kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ ẹnìkejì ọlọ́rọ̀ mi o mo fọlọ́run bá mo fi bẹ̀ yín tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ̀rọ̀ yín fún
ẹ pé ìyá yín bó bá jẹ́ Nàìjíríà ló wà tó bá jẹ́ tòsí bíbí àti ìyá yín bẹ̀ ẹ má wá àǹtí àdúgbò kan pàápàá ẹ pé àwọn ọmọ yín ẹ jọ ṣíà ẹ̀ láàrin ara yín ẹ jọ sọ àbí kẹ̀kọ́ pọmọ ìyá ẹ kẹjọ sọ̀rọ̀ ara yín ẹ má wá extended family kiri títì kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ o ìwọ ọmọ tó ń wù Oǹdó Fẹ́mi Oǹdó Fẹ́mi. Confirm. Oǹdó Fẹ́mi ó tún wá ní pé ìyàwó ó kú ọkọ̀ lọ́wọ́n ọba dé tóun gbogbo bíkíbi tó bá kù sí kọ́ ló ń da fún ẹ kò sí tó wá ń sọ wípé kó sọ àmì nínú nǹkan tó sọ sórí kíní kó sọ àmì olórí burúkú àbí kó fún ẹ lákò èpè Ọlọ́run yọyún aládùúkẹ́ yẹn gan pé mi sì ń tòsí ẹ̀ máa kọ́ gbá ọpọlọ ẹ̀ máa gbá nígbàjú náà orí ẹ̀ brain á padà ṣe sórí ìsọ́nà ọrùn ẹ̀ ẹ̀yìn ìka dédé yìí ẹ wò ó àdìtú lọ̀rọ̀ ilé ayé o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò sí nǹkan tó ń jọ̀rẹ́ o kò sí ẹ wo gbogbo ohun tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí lórí TikTok mo kàn ń wo everybody báyìí ni lórí oríṣiríṣi ká gbéra wa síbẹ̀ ká máa rojọ́ ká máa sọ wọ́n tó sọ wọ́n dóra wọ́n ṣe gbá in fact ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ní bíbá yìí wà fún o ẹ̀kọ́ gidi ni o mo fọlọ́run bẹ̀ yín Fẹ́mi tó bá mọ ohun tó lè ṣe advice tèmi fẹ́ fún ẹ mi sọ pé yan Aládùkẹ́ ṣe dáadáa pẹ̀lú ẹ like I said kò ń ṣe ẹjọ́ ẹ ò jẹ̀bi àfi tí èèyàn bá fẹ́ ṣe Ọlọ́run but ìwọ náà ní lọ́wọ́ òdì mẹ́rù ọ̀lẹ́ríkì ọkọ tìrọ̀ mọ́ ní ẹ o ti fẹ́ kọ́ tipẹ́ ni tó bá ti fẹ́ kọ́ tipẹ́ ńbẹ́lẹ́ ńbólóbù ẹ ló wá sọ story fún ẹ ṣó yẹ kí wọ́n gbàgbọ́ àwọn obìnrin tá a bá dẹ̀rọ lọ́rọ̀ ara wa kò sí nǹkan tá kì í sọ tán ẹ̀ máa ní kí wọ́n máa ṣọ́ ẹnu ní Aládùkẹ́ wọn ọ̀rẹ́nu fi omi gbóná jó ẹ lẹ́nu òròjọ́ kú dànù òròjọ́ jù ọ̀rọ̀ ọ̀nù léèyàn ṣéèyàn máa ń sọ ń ta ni thank you gbogbo ọ̀rọ̀ ọ̀nù léèyàn kọ́ nìyàn ń sọ ń ta bàbá kò dẹ̀ ń ṣe gbogbo nǹkan nìyàn máa ń kọ́ o bàbá Bello ó ti dé bá yín báyìí ẹ máa fi ọlá wò pé tó bá jẹ́ yín lẹ bí tán lè wálé fún yín báwo lẹ ṣe fẹ́ ṣe ètò yẹn náà lẹ fi tó o ní kẹ́ ẹ fẹ́ padà but kó jẹ́ kó máa ṣiṣẹ́ ẹ̀ lọ kó lè máa fi tọ́ ọmọ ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kó tọ́ ọmọ ẹ̀ kó lè wà òkè ẹ̀ ṣàmù nǹkan tó ní ó ní challenge tó bá máa fi tó bí ọdún kan sọ́dún mélòó sí òun náà máa gbàgbé ẹ̀ ó máa move on Ọlọ́run á bá wa rọ̀ ọlọ́kàn Ọlọ́run á bá wa dáàbò bò ọmọ tí ó dẹ̀ wá kò sí nǹkan kan tó ṣe ọmọ lọ́mọ gbogbo wa ò dọ́gba àìmọye ẹni tán bí gan tó dúró déédéé tó yẹ pé àìsàn tó wà lára ẹ̀ kò ṣeé kó so kò sí ẹni ọmọ tán bí dé ọmọ 3 days 1 week nílùú yìí ó ní diabetes ó ní gbogbo ẹ̀ so ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kankan ò ṣọmọ yẹn ọmọ àlùbáríkà ni Ọlọ́run á dẹ̀ ṣe gbogbo ọlọ́mọ ọdùnnú fún wa dọjọ́ alẹ́ lágbára Ọlọ́run a ní kábàámọ̀ lórí gbogbo wọn ẹ̀yin abiyamọ ẹ̀ ní rí wàhálà o mo kí yín ó dàbọ̀ o. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o látàrí bí wọ́n ṣe yànnàná ọ̀rọ̀ ìsọ̀tún tẹ́yànnàná ẹ̀ sósì pàápàá jùlọ lórí bàbá Bello bàbá Fẹ́mi Adébáyọ̀ àti Fẹ́mi gangan fúnra ẹ̀ àti ìyàwó ẹ̀ ojú wo lẹ́yìn náà fi wọ̀rọ̀ yìí kí ni èròǹgbà yín lábẹ́ fọ́nrán tẹ́ gbọ́ tán tẹ́ wò tán yìí ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ má gbàgbé ẹ share fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kára àlé kó káró oko ibi táwa fi àdàgbẹ́tò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ lórí ìkànnì wa àmọ́ mu wá lóòrèkóòrè àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kunle-Ìjẹ̀ṣà ni pé wọn ò mọ̀ ní fọ̀rọ̀ wa sàríkọ́gbọ̀n orí wa ò ní gbàbọ̀dè ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.